الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله، أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول الله. صلي وسلم الله على المعلم، الله صلي وسلم الله على المعلم، الله صلي وسلم الله على المعلم، الله صلي وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه. السلام عليكم ورحمة الله وبركاته. Kí àwa mùsùlùmí ipe ìkẹ́ Ọlọ́run ọlọ́run kí ó máa bá wa. Ohun tí a ó gbé yẹ̀wò òun náà ni alhayatul hakikiyya hiya alhayatul akhirah. Ìṣẹ̀mí òdodo, ìṣẹ̀mí pàtàkì òun náà ni ti alikiyama. Allahu akbar. Wọ́n á máa béèrè lọ́wọ́ mùsùlùmí mi, wọ́n ní níbo ni permanent resident yín, níbo ló wà? Àwa ní family house wa ní mo kàn wá kọ́lé sí bíbá yìí ni. Allahu akbar. Tí wọ́n bá ń béèrè lọ́wọ́ pé permanent resident wa ibo nílé láíláí wa, kan ad-darul akhirah, alikiyama ni. Alikiyama ni. Torí pé bí èyí tá a wà yìí tá à ń ṣe lọ́wọ́ yìí, Ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ fún wa ti ṣàlàyé ẹ̀ fún wa wípé bí èyí tá a wà lọ́wọ́ yìí bó ṣe ríre Ọlọ́run ní kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram. Kullu man 'alayha fan, Ọlọ́run gbogbo tí ń bẹ lórí ilé ayé tẹ́ wà lónìí tá a wà lónìí, Ọlọ́run yóò tán. Wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram. Ọlọ́run ọba nìkan òun náà ni ọba tí yóò wà ṣẹ́kù. Ìyẹn ló fi yé wa pé ibi ilé ayé tá a wà lọ́wọ́ yìí daru mama wa zawal, ilé tá a kàn kọjá níbẹ̀ lásán ni, ilé tí ó sì ní padà sí mọ́ ni. Ọlọ́run tó jẹ́ kó yé wa pé ilé ayé tá a tún wà yìí tábì mọ̀ pé kìí ṣe permanent resident wa, kìí ṣe bẹ́ẹ̀. Ó ní bí ayé tẹ́ wà yìí o, lamu annamal hayatu dunya la'ibun wa lahu. Ẹ lọ lè mọ̀ o ipe ilé ayé tẹ́ wà yìí ilé eré ni, ilé eré ni. Eré ọmọ èké ń bẹ ń bẹ, bágbà àgbà fẹ́ máa ṣe eré ọmọ èké yọ bá ń bẹ, ọmọ èké tó wọ́n tiẹ̀ tí ìmọ̀ ń táyé wí wọ́n máa ṣeré lọ. Bágbà àgbà náà ti fẹ́ ṣe eré ọmọ èké ń bẹ léríṣiríṣi. Ẹ wò nísìn àgbàlagbà mi ń bẹ di bọ́ọ̀lù nísìn látàárọ̀ dalẹ́. Allahu akbar. Léríṣiríṣi eré ọmọ èké ń bẹ tígbà táyé gbé lágbàlagbà náà lọ́wọ́ tí ó máa ṣe. Ọlọ́run ní báyé ṣe rí nù. Lamu annamal hayatu dunya la'ibun wa lahu. Eré ọmọ èké ń bẹ, eré àgbàlagbà ń bẹ. Wazina táyé sì tún gbé wá nù. Ọ̀ṣọ́ ó tún rọ́kùnrin mi yóò tún máa lutí. Allahu akbar. Ọkùnrin yóò tún máa lutí, ọkùnrin yóò tún máa dírun bí obìnrin. Watafakhuru bainakum, ká sì máa ṣe fáàrí síra wa. Ilé mi di báyìí, ilé mi di báyìí, mọ́tò mi di báyìí. Allahu akbar. Watafakhuru bainakum fil amwali wal awlad, ká sì máa tún fọmọ ṣe fáàrí sí olùkọ́ ọmọ mi ti dà báyìí, ọmọ báyìí mo bí. Allahu akbar. Ọmọ mi ti dolówó, ọmọ mi ti di gọ́vnà, ọmọ mi ti di Ọlọ́run ní táyé wá gbé wá nù. Allahu akbar. Amẹ́lọ lè mọ̀ o. Ọlọ́run á sọ fún wa pé ibi téèyàn máa gbé lọ láéláé, ilé ìṣẹ̀mí, ilé láéláé, permanent resident wa, Ọlọ́run wa mal hayatu dunya, ayé tẹ́ rí iṣẹ́ kò sí ti ń jáyè illa lahwun wa la'ib. Eré ọmọ èké ń bẹ táyé gbé lágbàlagbà lọ́wọ́, eré ọmọ èké náà sì ń bẹ ń táyé gbé wá nù. Wa inna daral akhirah, ṣe wọ́n láti alikiyama tẹ́rí ẹ̀. Wa inna daral akhirah, alikiyama lahiya alhayawan, òun níbi èèyàn ti sẹ̀mí, òun nílé láéláé, òun nílé tí yóò ti gbádùn ayé rẹ̀, tí yóò ti gbádùn ẹ̀mí rẹ̀. Law kanu ya'lamun, bọ́ bá yé yín kó lè wá yé wa náà la fi ń sọ fúnra wa bí Ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ fún wa. Àlàyé yìí náà là ń ṣe yìí, kọ́lọ́ kójú yé mi àti yín. Allahu akbar. Ẹ wo nǹkan, ọ̀kan nínú sábẹ́ òṣìṣẹ́ ńlá Muhammad Ali ibn Abi Talib radiyallahu anhu. Ẹ̀gbọ́n tó wí ni ó ní irtahalati dunya mukbila mudbira. Allah kó láyé ti ayé tán, ayé tán. Wartahalatil akhirah mukbila, alikiyama kú dẹ̀dẹ̀, alikiyama kú dẹ̀dẹ̀. Wa likulli wahidatin minhuma banun, ó ní gbogbo àwọn méjì ló sì lọ́mọ tiẹ̀. Fakunu min abna'il akhirah, ó ní wọ́n wá jọ́ máa alikiyama, ẹni tí ó mọ̀ sí alikiyama
wala takunu min abna'il akhirah min abna'id dunya má wàá jọmọ tayé o fakunu min abna'il akhirah jọmọ tàlìkìyàmọ̀ yẹni tí ó máa ṣiṣẹ́ fún tàlìkìyàmọ̀ wala takunu min abna'id dunya má jọmọ tayé o má jọmọ tayé. Allahu akbar. Ọlọ́run kò sàmọ̀nà wa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, àwọn síwájú wa àwọn èèyàn dáadáa nínú ẹ̀sìn Islam yìí bá tiẹ̀ wọ́wọ́ táwọn fi mú ayé yìí tó ti yá wọn pé alikiyama ní sẹ̀mísẹ́ gbogbo tó ń wò ní ilé ní ọmọ ní dúkìá ní débi ìgbádùn débi ìgbádùn. Ọ̀kan nínú àwọn ní ìṣáájú wa Muhammad bin Wasi ẹ̀rọ òun tiẹ̀ ọba tiẹ̀ rí kó fẹ́ sùn lálẹ́ àwọn apá àwọn ará ilé ìwé àní astaudikumullah òun dágbére fún inú Ọlọ́run sọ pàdé wa o èwo ló dé torí pé kí ni bóyá ojú oorun yìí iná ní gbàdálì kìyàmọ̀ Yorùbá ní ọlọ́mọdé àtòjú oorun bọ́ sójú kú kìí ìwọ̀n pé ìlàdùá Ọlọ́run ọba rè tú ẹni pé àwọn kan bẹ ojú oorun làwọn ó ti dálì kìyàmọ̀ ojú oorun wọn ó ti kú dálì kìyàmọ̀ Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ ẹni tó wọn bá sì mú tiẹ̀ yóò mú lójú ayé ọlọ́mọdé àtòjú oorun bọ́ sójú kú wọ́n pé ìlàdùá àwa pa àwọn ará ilé rẹ̀ ẹni bóyá bíi ti gbàdálì kìyàmọ̀ rè o òfin lọ́dọ̀ lọ́wọ́ ọ̀dàbọ̀ wọn níbi ṣeéṣe ní gbogbo ayẹyẹ lẹ́tí ọba sùn. Lára àwọn ẹni ìṣáájú Uwais Allahu akbar rahimahullah ta'ala ẹ̀wọ̀n kan òun tiẹ̀ báyẹn bá pàdé wọn ní kéfà zamani alẹ́ bàbá bóun ni ẹkú gbà bóun ni ẹkú gbà kílẹ̀ ń béèrè lọ́wọ́ òun ìgbà lọ́wọ́ ta ni bí wọn náà ṣe padà dé ní aláyé ẹkú gbà ẹkú bí aláyé dé yìí ẹkú yóò gbẹ ṣe rí ẹ bá bè lọ́wọ́ àfa wa aṣíwájú wa Uwais kí ni àwọn ìgbà wa ní ìgbà wo lẹ ń bè lọ́wọ́ ẹni ta ni lọ́wọ́ òun tó ẹ pé bóun bá ti dàárọ̀ òun ò ronú pé bóyá bó wọn tiẹ̀ dìrọ̀lẹ́ àbóun bá sì ti dìrọ̀lẹ́ òun ò ronú pé bóyá bó wọn dalẹ̀ àbóun dàárọ̀ ọjọ́ kejì ó nílẹ̀ wọn béèrè ìgbà lọ́wọ́ òun wá wèmí àti ẹ̀ àwa ronú 100 ọdún àwa ronú 50 ọdún àwa ronú 100 ọdún ó ní tóun máa ronú pé bóun bá dalẹ̀ òun ò ronú pé bóyá bó wọn tiẹ̀ di àárọ̀ bóun bá sì ní òun dàárọ̀ òun á mọ̀ pé àbóun tún ní dalẹ̀ ni nínú ìgbésí ayé tóun lónù Ọlọ́run kó ṣàánú èmi àti ẹ̀ ẹ̀yọ́ ọmọ ẹ̀yọ́ wa mùsùlùmí a ní tá à ń gbéyẹ̀wò náà ní sẹ́ pé àìdélé ìgbádùn àìdébi ilé ìsẹ̀mí ilé àárẹ̀ lọ́lọ́run pélé yìí ilé àárẹ̀ ilé eré ọmọkiri ọmọ àgbà eré ọmọkiri àgbàlagbà la wà yìí kódà Ọlọ́run bá ń sọ fún mi àti ẹ pé tó bá dé lójú àlìkìyámọ̀ àwa náà fẹnu ara wa sọ ẹni ọba bá rẹ̀ níbi tí òru kan yóò wá fẹnu ara ẹ̀ sọ pé àṣìbí ilé ìgbérè àṣì permanent resident ń lòún dé yìí òun àwọn atọ́jú ẹ̀ kalẹ̀ làbí sọ fún mi àti pé ẹjẹ́ atọ́jú ilé tá a máa gbé kalẹ̀ kára ga sí kára bẹ́ẹ̀dì sí ká ṣe rọ́ọ̀gì sí ká faná sí kalẹ̀ náà lọ́wọ́ bá ń rún ìfẹ́ mi àti pé ẹnìkan ní sọ eléyìí ọba ìlú ìjà ìkẹ́ wíwá ni yá lè ta ni qaddamtu li hayati ọmọ ṣe òun mọ̀ ṣàgbákọ́ ọmọ ṣe yá lè ta ni qaddamtu li hayati kí ló dé tí ìtọ́jú ibi títí máa ṣẹ̀mí kalẹ̀ lóde tí ibi tí màá ti sẹ̀mí lọ tí màá gbé lọ Allahu Akbar torí pé ibi tá a wà yí láyé yìí àníṣe wàlọ́ ṣìṣẹ́ àlefa ó mà àlefẹ́ ní ìbàdàn bọ́ bá lo 1000 years àló tún lo 1000 years torí 2000 ṣe àló pò ń bẹ̀ náà ni Daru Zawal wà màmá ilé téèyàn kan wà kọjá ń bẹ̀ ilé tí sì tán ni àmọ́ ibi tá a wí iná rẹ̀ nìkan sọ yìí pé yálé ta ni qaddamtu li haya ọmọ sí tóun ò tọ́jú ibi tóun ti máa sẹ̀mí lọ iná ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam náà ló fi ń sọ fún mi àti pé kún fi dúníyà ka annaka garib wà nílé ayé ka annaka bí ẹbí ẹni ó travel wá ìgbàkígbà lẹ́mí rẹ̀ ọmọ lọlé ara ilé mi ńgbà fóònù tiẹ̀ wá dé yọmọ akọlù lẹ́ẹ̀mẹ́wàá mo ti sọ kálẹ̀ o ọtún lẹ́ẹ̀ máa retí mi kún fi dúníyà ka annaka garib anábì ni ẹwà nílé ayé ka annaka garib gẹ́gẹ́ bí ìgbà tí onírìn àjò tó jẹ́ pé kò lè sọ asun náírà gbogbo ìgbà ní ọmọ ronú bò ní òun ṣe padà sí ìlú òun ànábì ni ó ṣe yẹ kí a máa ro ilé ayé wa nù Ọlọ́run bá wa ń sọ fún èmi àti nínú ààyè mi náà pé àníṣe mi dáadáa man amila salihan min dhakarin aw untha ẹni ó bá ṣe dáadáa ọjọ́kùnrin ní àbójóbìnrin ni falanuhyiyannahu hayatan tayyiba ájò gbégbèsè ayé tó dáa láyé bí ájò gbégbèsè ayé tó dáa ó bá lóye àìkíyàmọ̀ ìgbésí ayé tó tún dáa náà
wala najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun. Àwa tún sẹ̀san dáadáa fún wọn ìgbésí ayé tí wọ́n wá ń gbé láyé ni tó dáa ni ọmọ èké ní òtún wá jẹ́ nítorí kíámà. Ọlọ́run kò ṣe àmọ̀nà wa. Èmi àti ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run ọba o. Ẹ jẹ́ á múra fún ọjọ́ ayé wa yìí ibi tá ti sẹ̀mí wa anfiqu mimma razaqnakum. Ọlọ́run ní ẹ̀nà o ẹ̀nà sí àsìkí mimma razaqnakum níbi àsìkí tá a ṣe fún ẹ̀nà sí tọ́lọ́run ọba. Min qabli an ya'tiya ahadakumul maut kó tó di pé kú òde wa bẹ́ẹ̀ nìkan kan yín fayaqula rabbi lawla akhartani ila ajalin qarib tọ́ ma wá sọ pé ìyá Ọlọ́run ọba mi má ti pa mí nísìnyí ikú ló ń wò yìí ní Ọlọ́run fẹ́ gbẹ̀mí rẹ̀ ọ wá sọ pé rabbi lawla akhartani ila ajalin qarib Ọlọ́run má ti jẹ́ ń lọ nísìnyí torí kí ni fa sọ́dàkọ̀ mo fẹ́ náwó mi sẹ́sìn wa akun mina salihina mo fẹ́ wà ní yẹn dáadáa walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun. Ọlọ́run ní bí déètì bá ti dé ikú ò ní àìdé kò ní lẹ́sẹ̀jú kan kò sì ní díṣẹ́jú kan kù walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun. Ọlọ́run gbogbo ń tẹ̀sí láyé a sọ fún yín kọ́lọ́n kó jẹ́ ká ṣe ìsẹ̀mí dáadáa láyé bí àti lójú àlìkìyámà. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعين